Agawa. As at August, Buki Vanobera, Anna recorded 6 absentees in Yoruba. Igbaha, Omayari Wina, Navi Nia, Navi Yabo. Now, September, that Grana, Anna recorded 8 absentees in Yoruba, Igbaha, Omayari Wina. We went 21 days, no we care 20 days. Anna went 6 times, or we are late. We last month in here. Matogi. Barbara Nasa this month. I want to get 12 days in Lenwene. 12 days, good 12 days. I want to cabin or carry you and carry you away. Why? Then you go, you know, you give out our water. Come in, Sonia. You want to live there as a you are in the shop, maybe the shop we are making me to give me a one. So, Mediterranean, now you know, but so you did it for the I'll say you good at it. Allow, so keep back by the American Canadian, never familiar. He said, oh, where you was here? Do you realize where last 2 months you are? Una request for 4 months salary in advance. Una when I do name way, who will want you go? Let go of it by your company that I am going. You not taking it. Yes. Oh, yeah, now all the time saying, no. Come on, why you go? What was you go? What are you doing with money? Director, I'm not aware of many people. Every time you go, you about 90 minutes. The next very young lady. What is what in the neck? I want to like you over the kid. Baby, if we were director, but I want to you. Men, you are going to that one. You are people, the men will make it on that. You are a director. No, I Bobby down. And I won't know. I see. I can see there is no problem in you. Where did that man? Remember where? Where did that man? Mr. Agawa, that is not a defense. But I feel it. Mr. Agawa, let our company win a river. Yeah. You go there. Mr. Agawa, it is enough. My reset is satisfied. Turn it up. Wabu, now, Wabu. If I were a regular letter, then I walk in Wabu in here. Wabu, I have to do it. Kim, come. Madu, I will not get there. I have to Wabu. Within the next 5 minutes, someone back. That's a police in here. Don't worry. Go over myself. If I will make you work with you, work with you, director. Opa. Ibu. Don't we para director now? Don't put para now. You put it now. Hey! Anyone? Nonsense. Last year, after that, you're hey! No! Come on.
Egbeni mari waje mu wana obole ni. Imabe ni afi. Me hia yara. Eluwa na yakwo mi mu na kedere adi. Boba bobi wi e maje mu wana. Ida iro. Na wasa we school no ro. Oya beti wa na dozo ni yo. Emi na ga hu no ga ri la e teri ma bu wana. De gbe we me ni. Me kawa bezo ebi yo. We wa ke ri awu no ga ri e. E la e deri. Me do ga ji. E ki bu wo na. Na ti yi go kire aso. Ne ki pi wota na ji. Ne ma so ji. Ile le obi an ya de ba ya. De ba ji. E mata. Pure water. Ni me mo pure water yan ni me agbele lo ihian. Ye ni wa gbon. Ihian o ihian. Sa wa mi dan. E da me jo me me. E bro na no pe awo yan mo pure water yan ya kin. Wo no go wu kin. Uru e ma o. Adam. Eme weta wo na Adam. Bueno moku. Darling. Ma. Owu ke pure water but when no je we ari okun pure water yan. We, wa mi se wu yi. Wa mi se wu yi. Yi. O ba no we ni jaja na nu ya ari ba ya. Ai ba ya se le ze bi yi. Ah? E ti agberu wa mi pon pa ni wa re. Owo wa du wa ri la du wa yi. Iye gba ku e o da e ke no na ku e obi a ya. Satini wa wesi. Iye le no wa ta. No wa fa wa ta no wa kaka bo wa mo. Amo mo yo. Paga iwe. Ah? Iye we e keep your water. Menu we wa wan sera no mai take ko so ma e ki menu type we e ki me no ikere se na me we na yi go kere yaso o e pure water ni e to wa be o go yan me wa mo e ri o so ma na mi ba i ti bi o wa o bi la gbe le yi na o pa la gbe le ya ko ni ga ya confirm ayana yaro wa sema iba ni no ko me wa ni na se ke activity na wi mu na ro ni ani ati ga ri me ba ni yi se ba ni awo la ko la wo gba ni ke yare na ke na ma ri e o e wo ni ka ma wo yu sa tin hiyo salo pwani rabi how wo mo bo wa se na wa ji na ma o ha bele no ma na se de rubo yi no ka ti pa je yeti ha eri o wa na kaje ebi no mo bo wa kin aize na o ma ku me e ko gbe la mere ma o ọmọ o won pa no we gbe so salo bo e ro do nda me we dok pa o salo bo ga je di ma je na fe wo nda we imam se ge wa bi na ye na wo se na yo se ati e ke we ni yo mo e fi ewu ai ta mo me ye o bo ta me gbe ni Mami se. Mami na ya na we wetasi. E de no de ma bi be kana wa be jago. Igi wo. te bata Mana do zo e bi you. Akona na mi e ba ede. Ah wi ko kere be no. So pe ni mami ya ari e ba yi. O sa lo gba ke do le gbe le yuki dollar san. Mami ya gba zi yo ni. Mo do ma zi yo na e gi gbogbo wa ewe. So ge imu na ninu we ya na vie bo ya mari ewe. We wa so ni a e gi oni ro pa gi gbe wo ri o. Ma o ni asi o so te o te aye mo gbogbo so Messi o te wa ta mi na wa we ni mo wa isi yo ni yo ni ma ze e ona hi ibi ka ni we ya hi pure water ya ga wa ipa te no me ya ga wa bo yo sa ti iye ti ta lo tin mi e bi no ari la e te ni man e wo ni me bi e ya wo ti water ya ga wa wi wa de o da ri to mi o mo ni me bi e ya ri bi wo ta mo ya o ni ma ya na le da tu ro kian ai ga ke pure water na mi ya ari ba e mo ni me bi e ya ri pure water ni ga ri pure water e yo sa ti
Usema wagbo. Lọ́dọ̀ ẹ̀gì ìwé ẹ̀gì bíbí. Ó sá ló bọ́ ara ìwọ kẹ́. Ẹ ò ní àgbá ẹ. Ní usene ma. Ọgbà ẹ̀ nàní. Igbe pure water. Ọgbà ẹ̀. Igbe pure water. Ẹ ò dege wẹ́rẹ́ ọ̀tẹ́mẹ́ ní orí mẹ́yò wá. Igbe pure water ọ̀sìn bẹ̀rẹ̀ àṣìwò wá. Nípa kí n ṣe àárẹ̀. Ẹjọ́ yà pítà kàwé. Èmi ní mà á rí mọ́ bóyá kó a lè nà mà. Bẹ́ẹ̀ so. Ẹ gbọ́dọ̀ yóò ṣe àti ẹ gbé pure water. Ní yàrá pure water yóò ṣe àti. Ìwùsẹ̀. Ìjà. Ìwùsẹ̀. Àbíkọ̀ náà pè á. Àga wà rí àwọn òwúrẹ́. Ẹ̀wù. Èmo ní bí ó yẹ ká kí pure water yóò ṣe àti. Ìyẹn máa wọ́n. Wow, mommy ni mu yawo na. E pure water ikin. E pure water. Jesu. Dada na so en. Hotel. Ye tita. A totikolo ta me mi ede. Mu e ukpo ni oje na. Ni e akura be wi na. E o ri. Ro gele asunu wege ni. Irai. Ba ri mi e. Ari to re school ro awa money for. E ma ri timi de ba jeme. Mana de zo wi o. We keep your water now. I will go to the soon. I will you must keep your water. How you mark if you not or seven. Shut your mouth. Nigu as you up. Where chief you back here? What's in life? Like you. Oma. Omo sira mo pa ni hari webu. No the back in no afi. Gbamudia, we see. Where two wanna man. Yet you go. Wa wudo miome ni ewe ebo e. Oma, we see. Açaí no bros, açaí. Açaí, water. Bros, we are going. Mabe ka mo wa fun oji. Na that number wa we na that number. We are. Wa ma nu cha. Be am na fish wo wa. Bros, you may change it. Ma ke lo ke janu. We say o sabo de bawe. We say Ah, awa le peta magana. E ti awa o ni ke an do ta wu ya. Yo na wa ma o. Açaí water.
O gbe budia. Koyo. Ato o kia baba. Ah, o kia baba baba. Domo. Wa koyo. Babudia. Unu bo se dia ge ya bo si e. Baba e me. Imuna no. É isso, Zé Cono. Ya, eu vou ver se eu fui com eles, eu vou criar nela. Mare, não é que me dá. Ele não. Coyo. Domo. É mal feio na vadia mere. O bumere o mi igual jogo. Mero com o mano. Ah, o baba, o como. Uai, mano. O mi igual jogo me mexi. E mexi um pouco vai no com. O parou na liga. O parou minha qualidade. Na fi. Na qualidade. O até o Messi ni minha filha Loi. Le do ya que o cada. We ja we me que we qualidade. Atagbe. Ba ku yo me. Ba do ge we ne ma ya. We ni bi egun. We ni bi kalaba. O ya ngiri ere baba. Na wa tati we me. Domo baba. Iwe ni gun. Iwe ni Oyausa. Iwe no bi Yoruba. Iye wa no bi Calabar. Okuma. Ina gbe mi yese de. Ngwe yere na. Aja do mi ngwe. Ko yese. Baba ajeri o iba gba ko iba. Ogbe mudia. Domo baba. Ogbe mudia. Domo baba tokpe. Ogbe mudia. Baba tokpe. Inu gba ti we. Igba mi baba. Ege adogui. Wo ze baba baba. Ila se tin we. Baba wesi. Wa pa pe o sa lo wa a digbe. Pe. Baba wesi. Imune e machine la denoma. Ra imoto la denoma. Imune agbewu e nu. No ma wegbe rejo. E nu. Tukma. Bamudia. Da setting. Oto. Anata. Ndawe emi go no ro ni. Iya gbo wa ku. Ina ta ma gbo lile ikese ti mie. Igo ni ya tele emesi ni bionia. Uwe baba. Hi. We hoi. Do ha ma gbeta oda o me. Uwa pa ne mo tuta. Baba Ye gbe ari ko. We o ya ni o hoi. Baba e to ni. Ina ni go di as tele machine. Udoni iya wo wa fun eri meto bi me no lórí fija ona pie machine me ba gbona na wa jina ona gbe do pa ma di gogun awa o ma di mene le lawa woni ka era Baba wesi. e ka era mi o te kun e na no da we o paro ni te dem no bi Calabar mo wa fi e mu so leva o ya fie ra zolia ya fie sokma e made China o wa yero egbe o e made China na e ro baba gina ya gba re to mi ro Atagbe. wa onu emi odekun e na hin o ga se ni bi suku ya na suku odi oge e ni o wa de ka amle baba so bowo give suku gbera oro be se ni e ya so bo ko di oge fa ya mo di oge ha ni o be ga so bowo o na emi kweki iya me mere ki gidi oko o wa so bowo ana mi o dekun e ige na se tin gba o ma na diri o o da we me to bo me ige ku o ma ku e na ri de na no wa Abata gbe. ama afa mero agwa obi we adolore emu no ya fe so ra ibu no ro ni Abata na edu afia. Baba wesi. Baba wesi. O bia ma be baba. O bia mo anyo. Baba wesi. Domo. Wa me gogo e ko wa yela baba wesi o
wẹ́rú wà á nísìn ìmẹ̀sọ̀ bọ́ ẹ̀mí kẹ́lá fúlẹ̀ gẹ́tìrà wọ́n bọ̀ ẹ̀yà kẹ́ gbà tutù. bọ̀wọ́ máa wà bòjò tó ti ẹ̀ wẹ́ ayọ̀ wẹ́ ìbàbọ̀ lẹ́gbẹ̀ẹ́ náà mú wa o etí gan gbù ẹ̀. ó wẹ̀rù yìí. ẹ ìwé tó gan gbù ẹ̀. àwọn pé ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ mi lórí ẹ ẹ lásìkò ìsinmi wò pa wẹ́jú ẹ̀ wẹ́ sẹ́wọ̀ yìí. wọ́n ní ìwé di mẹ́mọ́ wẹ̀ lágbòdùgbà wọ́n wọ̀ náà yìí ẹlẹ́rìí pẹ́ gba wọ́n bugu wọ́n yàn ká dé. wọ́n jí ẹ wí àgbèsè ẹgbẹ́ àgbèsè wọ́n arọ agẹ́tì náà fọ́ bí abúlé wá tó bí àìsàn tì yẹn wọ́n wọ̀ náà yìí. ọgbẹ́ mú jàrá mi gbá bá lóbi tó mú fi géètì náà. ayi baba ayi baba wá ìjọ ẹsẹ̀ kò mẹ́rin dẹ̀ wọ́n yà ọ̀nà àti ẹ̀nìkan àgẹ́mọ̀ wẹ́rẹ́ fún mi dé bá kìnnìún ẹ̀yìn náà fínà. ọlọ́dọ̀ àmì bìí fi géètì náà náà. gúnú ẹ mo misbehave. tati la wula wọ́n náà yẹn ọ̀nà wọ̀ kàn mẹ́nu that fine lady ni ẹ̀yìn náà fínà. ọkùn wẹ̀. ọ̀kàn mẹ́nu. ọkùn wẹ̀. tati la wọ bá a kẹ́ bá wọ láwọ tati la wọ láwọ. màá yí gu yìí. ẹ̀yìn la wà wẹ́sẹ̀ yes sir. ọgbẹ̀mú tẹ̀lé yìí mi tẹ̀ nínú ọdún mú yòó wá. ebi yóò ká wà mí wà kún yé mi gbẹmú jà múri mi tẹ bàbá o yàyà kìí o mẹ mi dẹ̀ náà. ẹ wò náà èmi dín mẹsẹ̀ wọn náà lórí ẹ fi gate. sẹ́ẹ̀tì mo jẹ́ jẹ́ wà yìí. làrẹ́ wọ́n ní ìwẹ̀ ẹ̀jẹ̀ à. ìyàwó àgbégbé wàwà gọ́gọ́ ìkéègámù ẹ̀yìn òrùnyè ọ̀sẹ̀ àtẹ̀jọ́ náà wà wẹ̀ wọ́n sùnú. bàbá ló dẹ wọ́n. ẹ ó ṣe àfihàn òwe mi ẹ̀yin ọdẹ mẹsìn náà gbọ́n ẹ máa wí àrọ̀rọ̀ yìí ló dẹ ní. àbíkọ́ ẹ bá tẹ. ọ̀sẹ̀ àti dẹ̀ màṣẹ́ni wọ́n sẹ́ fúnra mi gbọ́dọ̀ dẹ̀ màṣẹ́ni. ẹ wọ ẹ̀yin wá kí ó wà yàtọ̀ ọ̀wọ́n ọ̀ọ́dún ẹ̀mú nínú ya àwọn náà ọ̀wọ́n náà sì gẹ́ ọ̀rọ̀ ìbí náà sì fún ẹ̀ 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 yàtọ̀ wọn fún ẹ̀ mẹsìn ọ̀hún ìwòsàn àti. ọ̀yìn máa wò yìí kò sẹ́wẹ̀ wẹ́rẹ́ wọ̀ náà gbọ́ mi ṣe mi. Veni wena uzakwa ni machine edo bebo na. Wena kweja no sati afa machine. Every time here. No sati afa machine. I feel. Wa ya. Ha? I feel. Ije mi. O ti o. Anthony. Ibo wa bu. O machine me ti dem no sati no ya wona. O ya dem ne usa we fo. Usa ni be ri. O ya wona bonya. O na ri go re. Ibo je se ma ya isi ma ya ri bai. Awo. Dege to sati ma te mi no de machine mu ne. Wa yin bai. Màá rí ìbáṣọ pọ́n ìwọ ọ̀nà wà ní ìjọba ọ̀nà wà nìkú. Láwọ̀ nígbà ìsọ àgbà ìyàwó gẹ́gẹ́ wọ́n náà mú gbọ́dọ̀ gbé. Bọ́múdé. Wọ́n náà wọ́n bùn ẹgbẹ́ zẹ́. Yìí wọ́n bọ̀ wọ́n fi jẹ́ wọ́n yá. Ọtí wọn wọ́tọ̀ wọ́n bùn mẹ́gbọ̀n náà. Ó wẹ̀ mẹ́mẹ́ à wọ́n má jẹ́rẹ̀ wíwẹ̀ yín mẹ́mú náà. Àwọn òjò ní bẹ̀rẹ̀ ní wọn kò lọ́dọ̀ lọ́dọ̀ sí mo ṣàtúnyẹ àbúrò. Ìwọ̀ gbé o. Ẹ mú kí àwọn òwe tó náà bẹ̀ wọ́n tẹ̀ mọ́ yàrá ìrà ẹ̀. Wọ́n ní ẹ̀kọ́ sàkí àìmẹ̀sí ìyàwó náà rẹ̀ ẹ̀kọ́ nínú àríwí ọ̀sùn àyàrí báyìí. Wọ́n ní wọ́n mẹ̀sí náà lọ́wọ́ òrìgbò. Òfin tó náà pè wá o. Ẹ ti gẹ́gẹ́ tẹ̀lé ní tara. Rúdà mọ́ ìmẹ̀yà bẹ́ẹ̀gì. Lọ́dọ̀ ni wọ́n. Nọ káwọn màsíìnì ní. Ẹ mọ̀ èmi náà lélẹ́kìn wọ́n ní sinú lélẹ́kìn. Ọ̀gbẹ́ gbégbé kò dá o. Ìmẹ̀yà kò dá o bẹ̀bẹ̀ nà jẹ́. Kò sábà nyẹ tẹ ẹ jẹ́ Ọmọ nà jẹ́. sábà nyẹ ti. Ẹ ọmọ gbẹdẹ gbé. Àwọn àgbọ̀. Ọbẹ̀ wà á di ọbẹ̀ wọ̀ tàbí. Àwọn ẹ̀rọ gbọ́dọ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ wà sẹ́ pẹ̀lú wẹ̀dẹ̀ yẹn. Wẹ́ẹ̀rẹ́ bá bẹ̀ ní ọ̀rọ̀ wá gbé mẹ́kì mọ́ wa. Wíyá pé ìwà gbé mẹ́kì mọ́ wa. Ewu ni ewu ni ẹgbẹ́ mẹ́ya. O máa wẹ̀ mẹ́kẹ̀rẹ̀ o. Ìjọba ni mo parọ́. Swing street 140 16 naira. Mari ọdún ẹ̀rá rẹ̀. Lao 17 naira. Làwọn yóò wá wà dé làwọn.
Bon, est ça? Oh, mieux, non, oui. Bon, son oh, ma voix. Oh, maman, on s'en va voir vite. Oh, bien, non. Il est qui va bien. Il a des concerts. On nous met back. Moi, je vais n'amener back au Riviera. On va nous rek ben Nigeria. Eh, puis on t'arrive. Ana il me back au Riviera na. Ọ̀pá no riwa da me se li riwa mu o ni awo. Utovidi ana wa kweta bimina. Inwina ni na mate mi go no da no zige skule mo. Kege ni wa de. Ni ya kwe du fie baba na me ni kwe kwano. O bia ni ma we gbe fun ya. Ikere ni ka de na ibie ri je school we ko yen ri mi jo ga kia wo yo ga kia hege. E wo ma ne ho mu kia. Sister. Aneru na mi poverty. Igbe wo mi. O bia ni no te ka wa ze kwa. Mari ba ta bana ze yiwe. Ou mo po paro te ala dian. Di poverty man. Poverty e man. Maman, o salon pa ke yi mi ano buyanjo. No mi ano do mi afan ménager na. Maman ya la wa ya ko Dia bonji. Ai mi gbe le. Sa ba la. Ya buyan re. Ni ajina. Over here. Gete who said he. Who said you were. Manga tabele doni. I was at it. I would remember. Never be able to machine to be young. Who was it? Ayanika. You are. Who said it? Or you do one day. One go to the other one day. 3,000. 3,000 you. Who said you were your number one? 3,000 wa go. Awa le le ati wa no no na do pa kaka. O sa ti mo ne 3,000 do we na wa go go. Igo bo. Wa go 3,000. Uma o olokono le egbe ma se de kian. Uma ikun egbe no le kian. O sa gba ege mi kun agbe ban ni. 3,000 ni gbege ni. O se no gbera ni gba mi. O ma esun. Ndo ba sunu da we. Wo le ni sunu da ya. Ya me sunu da we ba ki. Ya we le no. Mi sunu da we sunu da yi. Ah, we to ni gbe wo. Ah, e o pa wo sa ni we wo. E to pa. Bí mi wù náà 3,000 mẹ́rin yeye Maria. Ẹ wọ́n ta náà. Ọ̀nà mẹ́wàá fún mi àwọn ọ̀rọ̀ yìí wọ̀n náà. Ọ̀rọ̀ èmi ta ṣe mi tẹ̀lé ọ̀rọ̀ àì. Ìyá. 3,000. Báyìí. Ọ̀yá ẹ̀. Ọmọdé a máa wò ọ̀rọ̀ adé àwẹ̀ ọ̀rọ̀ adé lọ́wọ́ ọ̀rọ̀ ìwùn ní fọ́tà lọ́rọ̀ adé. Ọ̀sọ̀ọ̀sọ̀ jẹ́ wà lọ. Ọ̀yá ẹ̀. Wà á bí nọ́nà mi rẹ̀ fà. Èkó náà gùn alẹ́ yìí. Àwọn ni mẹ́rin wo ni mẹ́rin tó fi ẹ̀kọ́ wò ní ẹ̀rọ. Wẹ́ẹ̀rẹ̀ yọ. Láti pín òun rí tí a gbọ́ mi wò. Òkè yìí ká. Ìpín òun rí tí a gbọ́ mi wọ́n fi jẹ́ mẹ́. Ọ̀yá ẹ̀ ìyá ẹ̀ ọ̀kan nínú ọ̀nà máa bá gbọ́. Agbọ́dọ̀ inú oṣù ẹ̀ o. Àwùjọ ti wá sí wọn kòkó. Gbẹdẹ ọ̀sùn láti bẹ̀ sínú ọ̀wé mẹ́wàá yá ẹ̀wọ̀n náà. Mẹ́wàá yá ẹ̀wọ̀n náà. Èyí àpẹẹrẹ. Tiro nani? Sudah berarti.
Edos. Machine. Start on nothing. Ana back in the flower. Eh? Ugave fu egele de babe. Ini ya fe again. Ogi we de back. Ya pass wa na we get all. Well, we say, Nana, would you make a king again? No way. Me are moving. Well, we are over. We'll get you. Yeah, brother. Oh, go. Dame. Brother, what was going to back to a concert? That's a rag. Madame, any kiri? Azor wa machine will be now. O mave. Ina mwari se mechanic. Imusi se mechanic. Awa kick your wafin. Egbe women. E matter. Na bi mera moto. Na mi gbo ni wa. Madame, I know a machine of pop. What is saying, Yarian? Better say no, Yarian, Papa. Ino sunu bi na. Oje magic. Onyinwa enu. Iya ji inwe o lab carburetor ni. Ebu ke nwe se mechanic na. O bi inwe no ro o bi lai. Ma o tebe. Bi ma. Ije we. Ije ro wa. Baba wo. Lati. Buje. Radio. Uwe ni ne wara wa. Ne wara wa se. Una ti owe ma de bi mi owe. Re de ya gbe. Ona se ne woni du wa, o ye na chu wa ni ku wa ko. Bogorini. Imina kekana. Imina kekana hin. Kebegwe ibina se be na na mi na. Ina kekana hin. Baba, eni je wa tara. Nwe gede gbe wa. Imina se gbo na mi na. Where the money o, e mo e o baba won. God you born by legend ta. E set is wo. Emi ya ni baba de ta gbo so ma ga kai yo. Wọ́n bẹ kọ́ náà lábẹ́ ti ẹ̀mí akáyè mi ẹ̀rẹ̀ náà gbéra ọ̀ká lè tẹ̀ wọ́n pàṣẹ wa àwọn àbẹ̀ àrà ń tayọ àmà mú ẹsẹ̀ ọmọ ẹgbẹ́ gbọ́n má gèlè sùn wọ́n bẹ kọ́ náà gé o. Tẹ́lẹ̀ rí àgbọ̀ yìí wọ́n yìí náà sí mi nàka ayé dàrẹ̀ bẹ́ẹ̀ kò mẹ́kọ́ àjẹkíjẹkí wẹ́ẹ́ bẹ́ẹ̀ lè wá kéwèé náà.
sa wo be me ka ta mo ba fi amafia won ebi ya fe no wa no yo ya mu o sa ga wo be Bekina, me yauna. Zena, e back in e wetana. Ya bia e wa. Ya o wa gbere enia. O be meti bume. Bekina iwa yauna. Mama na ka ko ma do kare. So ko wa mi mu na re wi ati. O na ti. Yauna. Où est mes fonds? Il faut mes fonds. You never want to call it anytime. Il y a hier à ma ouais. Non, ya o. Manena, ne bébé mi. Ma beno ya ye wa ye mu maso de ke marié. OK, où wa de do marié. Voilà. be masasa me yi be masasa me me kiniri wo me kinikede wo de na so na e ku meta o ibo ya fe me ibo ya fe me mo me ibe ba so ibe ba fa me ya ji we wo o be no ro wo me ri kun wo ma bo ni ku be ni ya lo be la be ya o ne ya ka mi doctor no do this cycle no ya we test okay no we all round test I make na we mi aminokin ah we mi aminokin ya na ya ri kun jo wo ma wa kun mi o wa ri kemi su ya dokun pastor mo ami ai mo face ki ara ai mo ami to ka pa mo ami ka pa ara wo wala ni bogi ai wala le mo mu to wala le ara mo sa ti Baba! Ije! Baba! Bogi! Baba! Je! Wala lo! Togi baba! Le baba oui. Ije! Baba!
gbe. Na do ya fi ma gbe mo. O lo wa. Gbe ma mi no sunu. Wa sunu. Aga wo wa de to papa na owu. Aga wa. La hia u to re gbe. Aga wa ni me bere gbe geti. Anya be ima wa re o. Iya gun abiba. Wa wo hu e. O. O we tai me wi me to re. Abedi wu ya so ki e. Baga wa hu e yi. Wa gun mi awon go hu e yi. Igi omo no me de kun mi o wa gun. Eni me gu ego na. Iye ebe ibie ka ye wa la bi ba ya so no. Aga wa gun. Ije. Ije na o. Eni ka yu me o. Eni ka yu me o. Eni kushia. Eni kushia papa na. Oro ba bi papa na. Aga wa gun. Ya se me ya de. Ije, igbawa o, ewu, ije, ewu walara, igbawa o, ewu, ije walara o, ewu, Police. Hello, is that Sergeant Gabriel? Maintenant, Inspecteur Enfosa. Il y a au Street, on passe à Boba. La coffre en place, il y a de Babana. La déojet, on va aller Google, on va retourner. On va chercher des barils. On va Oye machine, ogba ma wa. Ayo sa je machine gbo. Me se osu o ma ogba wa wa fun. Oye machine gbo ma wa. Ije me. O ni gbo wa. Ye mo ni a. Police mu pa ya mu station. Ije. Tekno. Je wa fun. O sa ti gi mo ni a wa sa ti je machine gbo ma wa. Ije. Ala ye me. De police station ya mu station image. Ana yìí lè sọ bí ẹ o. Ana yìí lè sọ bí ẹ o. Ana yìí lè sọ bí ẹ o. Akamunẹ bẹyẹ. Aga uwa nira ni. Ṣé mo àyùsẹ́ o? Ṣé máa yùsẹ́ o? Ìmúti àbọ̀ kú ẹ̀kẹ́ àmì ẹ̀kọ́ ẹ̀kọ́. Àpò ẹ̀kẹ́. Oye. Múti àbọ̀ sùn. Wa mi yan pano sunu baba na. Bọ́ni àmì. Police mo sasugwa. Wọ́n. Wọ́n sùn bá ní àwọn ẹ̀bà.
se mo sa suwa e. Maga de go pana imesi gbon wa ma ya ge. We u gba gba ge keke na mu gba. Maga de sa suwa na gbe di boy gino to. Eri ga e. O u ga ya kwa gba ma na o u ga me kita no biamba. O ma me gbin e ba gbode. Anya ma re. Ibe ha. Ya mo de station. Gia mo agya. O mi o do guji. Ori agbari abe ori so se no makan. Era bejo. Kosi agu wa gun ogba ri e mo pa bi e be bo na. Eni ata be na e ata ba ku e. So su wa gun e ri e meme. O mi gan guji. Me ha. O mo na be o ti wa no. Baba wa be. O mi gan guji me be ha. Yo we pon sa ba ma wa be mu we bai. Wa mu na mu ba o ya gu wa gun ogba ho. The police must as well who you. Ito ya gu wa gun o ni na la ya gu mo na bi egun. Ali e ba gun. Na mo ta ya gu me ne pe me iku mo ta ne pe mo pare bo na. Mo pa jare abie. Ibi ara o ya pitan gba agun abi e fa eni eten rere. Mo jare a. E ma mu gba o gba tijoba ba tijoba bo. E ga na ye ka police mo ma. Be le ni ga je. Mami gwa ri ba yan na mi ni an se no la pa no to ta se wo. Ara ko ti agbegbe. Ayi e na yo. We me o. Benu we mi bwe. Akino wa kino e. Ma e na giye bo. Upopo wa. Egage o. O wa mo mi. Yes, tomo no kin. No je me si gba ma no wa mu ve va ni ban. O ni ma mu do ni ban. Ma do wo bi o ya. Wala wo mo lu wa ri me wala. Ina gi me la mo pa wa ko kian wala wo wala. Madam, ba kan ti re nu e. O devil awe border case e ya re mi nana. Who that way? Driver license ni ma me wo boy. O ma de authentic pise. O ma be dere face ore mi aye prepare so ma no wa be wa no ya kwale the original copy re na me ya investigate matter na. E document me si ni ma be mi de na here agbezo na. Abola body maintenance where aga ogwa no teme ga e pasi me ebe na na bo no bo no kia aga wan me ko ye ke di me ka ye ke me ye me no ga ye ke me ye me atoni tegbe ti na me gbo we me vie yo aga ogwa no teme no teme obi e sa ti na go ye ma se ni pom buge ko ma bu e kulu Pori mo sunu no give am e no ro de so no ma get una aga mi o to ire ti o ta sanu dazi wo mo bo ze na gbeze ze mana dun na e na ya me hono ya ade e na wana de giza aga mi o te na je na no ho ayo e ta lo ma ku ama
gbé wọn bọ̀ bẹ́ẹ̀ tí yàrá òsì ló wà náà dáadáa. ó sa ti o kan bo ri o ma ji bo ki mo bo aye na mo ko na gbon ma re sa bo e ke no lo wa ri aje o wa no o de no o se no se no wo sa ti e na ge te na you know eta lo ma pe ama ko o you know eta lo ijire ave mi ere ni ana sa lo bo ani bi mo bo sunu na igi o wa pa na wa ji na dede ne ra le wu ma na mi o sa ti be do yi mo to me si be gbo ma bo sunu na lora gbe wọn mọ́ o aboya ero lórí me ra gboro o pagbe to lo re na mesa nga wo vie mo koko nu gbugba nu vie mo koko nu ke mo na gba lo te no sun lo ge wa lo bi yi manana na gege gbe na ti mo gba bo to ge fa mo pagbe nu vie mo koko na gba lo te no sun na e no gbese ma la yen zere no ge fa me lo bi na mesa la wo aye mi re gege gbe oye ra ni aye mi re aye mi re aye mi re keke gbe mamu se ge wa onu no na yakin e ma egbe ile na la ba ko ni keke ba ko tete e ma me mi egbe na de ma Pode uma boa. Hajima, kini wa game wo sunu. Okay. O society hin, o fi kaka kan wa hin. O society. Ni do nemo society wo. Society ro wa re police station. Yeah. O society. Wo. Oye motorcycle ya gbo ran. Iji mi. Yi, ma be na. Ayi wa je kadari wa de mi. Society wo ina. No jare ya. Iye. Ye wujo, ki apase wa. O le le ba. Eh. Boya ji we ga le le se ba ya ga society mi. Iye. Ki ka le se wa ni. Nu da o sanyeti. Wọ́n sì gbọ́ wọn. Ẹ o, wọ́n lè mí ẹgbẹ́ iná yàfẹ́ tí wàá súnmọ́ dáṣà àti iye náà. Ìtàn mi yàn gbé ní aviẹ́ documents kẹ́kẹ́ lásẹ̀sì gúnmẹ́. Iye bó? Dọ́mọ̀sá, ilé yàfẹ́ fẹ́ ọyí mi à ìdènà. So the documents and the driving license key make your site. My view at this station we know there. And then in the bossy way, and I will marry. Ya ma be jaji go have we na. You do sisi yema inyewe. Na be wa boy adie o wa idomi we sa. Wa talk be man no body pio. Wa mi ebe ni nanaji. Ime ti ne gbe mi. Ohun ere ogbo ma ni. I'm online. So for that reason, the case naga logo. Domo, ini ya fefe o janerema. Runda awe ma so ni awe ma iso e. Vino ya sun incident ni. Awete ovi o kan ni wo ni. O wa le la o pa. Yin kegbe ni wo drag machine grig ona ja heru e. O ja wo. Nu la wo baba la o. Do dero na ala. Ngugume. Ime momo salobo awe igwa bi hen we. Me station there yo. Wo the DPO of that station. Iga go baba.
mateme ni anya we kun ba wokun ne Mr. Saro oba egbe iro na wege imeti ne gbe me imata na ikota kana eti taifu we are going on so na iya ma easy me ma ono na de do ire mo bo yin na re When you are moving court, they will wear team with Henny, where they will waiting. Tamia when you are moving court was over. Yatamia, Baba, Lago, Runda, Aradomia, and I'm moving on here. A court here, who court go sighting. If you know we no, Runda, in your budget, in your boy, he has to be in your fair, Nick Bianchini, who in your moya here. Iragironia. Nula wo area fefe oya mi ade egbo e bana do fa fi ran ban gbo so awo ri bisen eri bebe ri awo ri gbigbe o ke do ko do ri we ge obeto ni san oni abe si ga yewo emi pa no ayu who are the family of the disease to make sure get was settle ne te na 18 mi age iyan kwejo Here to sign. Then I spoke of the case. Ruda, maybe in the case I read. I remember maybe Guale not on way at I see. You were no boom, mind you, who will come in. We're again. Pardon, Sissy, wait anywhere, my Imia, my carriage, Imian. What's it, sir? Wá sí mama mi we wá. Ko bizozo. Ko. Ko je me aseti ni. Aseti. Egbe na ya lo be. Ropa no egbe ro. Ba egbe. Wa igile kin aye boju. Oge o sa ti. Oso wa nene di. Sawa se o. So wa ni. So wa ni. Si ọ̀pá àti òsàrọ̀ ìgbọ́njágún mẹ́bẹ̀ lẹ́yìn. Ọwọ́ sí ọ ni ó mọ òsàwọ́ sí wọ́n sọ wọn òbí. Ṣùgbọ́n mi yá rí wọ́n náà lọ sọ yìí náà wọ́n ìjájà bọ̀ nù yìí náà yà hẹ́. Ẹ̀ náà gbó ahọ́ ẹ̀ ọbẹ̀ ibẹ̀ sùn ẹ̀dùn náà pa ọbẹ̀ ibẹ̀ náà. Mẹ́wọ̀ ẹ̀ borí mẹ́wọ̀ àyè àbọ̀ kábẹ̀ wọ̀. Ọ̀tanu wẹ̀nẹ̀ mẹ́yìn náà ẹ̀ bò yá mi ní ẹ̀mẹ́yìn. Orun paro no we sosa lobo. Era sosa. Kebe gwe imamu dandan do bijini. Ima ba mu dandan e. Me me do wan popo wan. Me popo mama we aka wan popo. So kuma o ma no wi popo me ri o ran boy me ko re yan sosa lobo kan gba mi bi. Da o gele ro. Emi zenyo o ma bi to. Emi yaga fure do pa. Ni no sa ti ni. Ori ọwọ́ sí o. Wọ́n yàn sọ ọwọ́ sí ìjọba ìjọba. Ọmọ kúnlẹ̀ bí a pẹ́ gbé bowé. Kúnlẹ̀ bí a tẹ́ máa lọ́yẹ̀ ọ̀sẹ̀ ya fẹ́ kíá. Máa ya fẹ́ náà tí ọ̀sẹ̀ ọmọ náà tẹ̀wé máa ọ̀sẹ̀. Ìwádìí ya bò ní. Demi obe ni age woni. Mi o panu bo me ma e de kan. O seti na to wun yen gbe. Me na na mi eni we iwe ese de wo agbon wa. Police na mu. Iyan na ye seti bele e de latin. Beni jana ikani ape yen baba yen fo ya wa ze bubo sa yo awo eko me imari e abo ke ba me agati papa
Yeri báyìí wọn. Gẹ́gẹ́. Làwọn. Ṣé ní dẹ́mu wẹ̀? Ìyẹ́rù wẹ̀. Ẹ̀rù wẹ̀ jẹ́ à. Ọ̀sẹ̀ ló bá yìí wọ́n máa kúrò yàtọ̀. Ní mẹ́kú àlégó ní yàtọ̀. Ṣé ní wẹ̀? Bẹ́ẹ̀ wọ́n kò sẹ́sẹ́ náà. Ó bá pọ̀ ìdíkẹ́ mẹ́ ṣe wá. Mission ni kaje no pa lao. Lao pa lao. Osati anahin. Parlant de machine mais et na na. Agua. Iya agua. La. Agua. Epa. Moi. E problem no ga me. E ga no. Problem no ga me. Ne diamana abele ki session ri. Ira o prima mi e bo. E o. Sati. Dona jega. Igo ma jega. Inigo no ni nigo na. Le mai. Ouais, agua. Obi edo ya wo. Omo ti o pa lori ele gbe. Bu me ga do wo. Nda we o e se be do we. Ide mesini e back. Mu no ma ya fe. Ya se gbe ya osa. Yoruba ide mesini mu ni. E ya ga ri gore. Ana no we obi aguma na. Obi edo ta na. Akwa. Awari ga eri. Yeah. Ugo di no me no jongu se. E ya mu kun. Uda we iye. Ye. Udi memo. Udi me. Ere we e machine na ne. O ari go gun gege. Ni azige skune. E money. Du hen kana. Oh, me ogbe na yo. Ni gbedo aka gbe mo ri go wi me. Lao pa. E wa da yiri o. E ki aye. Yo ni ku okore. Lao. E ki ana. Yo ni ku akure. O pe o da mu no ku. Eri mi o lao. Okay se 2 weeks. Ye ku tam wa. Ina wa ri ye ke jo yi. Ipede o. Ye ri wa. Ipede ari ke ri nu wa. O ma na je ri o. O gino. Wi aka. Ipa ma venu gutana me kuejo igari go. Ge. Gueta ma we. No ki ti mese ugwe. Na ki. E mesi ni. E me di chana no ruwe of ye fu ne. Made in Nigeria. Osati ego mami. Wa buri yin. Ipa wi mari yin. O wi mari yin. Wo to buya ya o me machine ni no gbe itakun. Enu. Iya ka me do fi ai. Lao pa. Da yiri o. Okay se be dia. Wa di bi. Igi moto ro wa. Moto. Inigo re mu weso wa. 2000. Ija 2000. Isu ne digo re balance. Agua. Ga agwa le kian. Ile machine. Ile keke bo na pe. Ẹ jẹ́ mi láì mọ́tò orí ọ̀pá kí ló ń ṣe wà kọ́ ọ̀ ṣé kí mi ò wá ó jẹ́ èmi náà ó rí èmi náà. Kẹ̀kẹ́ bọ̀dà pẹ̀lú kọ́ mi ẹ̀ bẹ̀rẹ̀ yẹ kẹ̀kẹ́ bọ̀dà pẹ̀. Mali yari ye nudia. Wọ́n ta gẹ̀ẹ́ dáhàrá mi wúmi ẹ̀yẹ́rẹ́ mi ẹ̀rọ ọmọ ayé rẹ̀ ọmọ ayé rẹ̀ ìpẹ́ àwọn aká ẹni ọmọ ayé rẹ̀ ìyá mọ́ wò sá ìwé yà mí ìyá Gbogbo me. Parce que nous be mu jari ma ba. Tu vas do bo agino wa be na. A tu me di ke avec do sabi afa bien idi. Ije me da me yari ki. Tu me do ça. Igi on. Ọmọ sati lórí ayé. Ìmárìàdé lórí